من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون. Ayah tí mo kà yìí, that is Quran chapter 37 verse 42, 43, 44. Verse mẹ́ta yẹn ló fẹ́ kà láti ṣe kíni, láti fi tú àgádágodo burúkú tí wọ́n ti tì mọ́ ẹ, tí wọ́n ti sọ sódò, yóò lọ ṣí ni gbogbo bí kí wọ́n bá kan ẹ mọ́ yóò tú lẹ́sẹ̀kẹsẹ̀ ní láti fi cast a spell. Ayah yìí lọ́lọ́run bá fi yọ ànábì Yunusa tí àwọn kírísítẹ́nì máa ń pè ní Jonah, ló fi yọ nínú ẹja. Ọlọ́run bá ní pé kí ni o, ẹja náà ó gbé mi fàlàwọ́lá àná òwú káyánà mílẹ̀ lè mọ̀sá bí i náà tí kì bá ipá náà bí Yunusa ó jẹ́ kí ni o, ó jẹ́ ara àwọn tó máa ń ṣe àfọ̀mọ́ orúkọ àwọn ọlọ́run, tó máa ń pe àwọn ọlọ́run ọba ni lálàbí sàfíbàt ní ilà yaomi yorùbá ashod. Àbá ní kó máa gbé inú bẹ̀, kó máa gbé inú ẹja yẹn lọ gbére títí dọjọ́ ìdájọ́. So Ayah ìgangan ló máa wá kà lẹ́ẹ̀méje sí inú omi odò, bóyá omi òkun ni, bóyá omi ọ̀sà ni, bóyá wá mọ́ ìzẹ́mzẹ́m ni, kó ṣàjẹ́ omi odò, wá bù síbì kan, wá bù sí sọ̀tì sínú omi náà, wá ka Ayah yìí nígbà mẹ́ta, Quran chapter 37 verse 42, 43, 44, wá kà lẹ́ẹ̀méje. Ó bá ti kà sí, make sure pé o fomi ìṣanra lọ́jọ́ kìíní, ọjọ́ kejì títí ọjọ́ méje ló máa fi ṣanra. O lè ṣe lálẹ́, o dẹ̀ lè ṣe ní ìdájí kó tó lọ bíṣẹ́. Ó wà òkè púpọ̀ jù fún gbogbo ẹni tó bá ní ìbéèrè. A nítorí Ayah yìí a máa fi ń gba àwọn èèyàn lẹ̀ tí wọ́n ti kàn mọ́ nǹkan, tí wọ́n ti ṣe gbàṣàwò, kódà a máa tún kọ́, a máa hàn ọ̀ǹtú ká kọ orúkọ Ọlọ́run, ká kọ Al-Qur'an is allowed in Islam. A máa tún kọ́ láti fi gba àwọn èèyàn lẹ̀ lóríṣiríṣi. Nínú ẹ̀ ni mo kàn ní kí n jẹ́ kẹ́yìn olólùfẹ́ Ọlọ́run kẹ́ jàǹfààní ẹ̀. So ẹni tó bá ní ìbéèrè, abẹ́ni tó bá ní disease, abẹ́ni tó ní infection, abẹ́ni tó ní spiritual problem, abẹ́ni tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́, abẹ́ni tó ń wá nǹkan kan táyé ń dà láàmú, kó gbìyànjú kó pe Global Dahiratu Dhikrlahi Islamic Organization Spiritual and Health Department lórí nọ́mbà yìí +27612956389. lórí nọ́mbà yìí +27612956389. ẹ WhatsApp wa, ẹ dẹ̀ gbìyànjú kẹ́ ṣe ìtọrẹ àánú, kẹ́ dẹ̀ share fídíò yìí, ẹ ṣe ìtọrẹ àánú fún àwọn aláìní. Account number ní fáwọn aláìní 01232142542. Account number fáwọn aláìní 01232142542. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Ẹ fi fídíò ẹ fi ránṣẹ́ kẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀. Má sálàmù wa ilà lẹ́kọ̀ọ́ yìí.